ayubanna Muhammad wasallam ayuban nabi dada sallallahu alayhi wa sallam aki Ọlọ́hun alekun kẹ́ alekun gẹ́ Ọlọ́hun bá wa ṣe fún ọ̀gá wa ṣáájú wa Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ abá ayuban nabi dada kò ní bàbá nu jẹ́ ńlẹ́ o sallallahu alayhi wa sallam ẹ bá ń kí afa mi Abu Ridha Maulana Sheikh Siddiq Farouk adama Allah hayatahu alosara ọlọmọsá jari amina bàbá wa Abu Ridha ni Allah wọlá wọlé wọn yìí náà ọlọmọ asalikun kẹ́ alikun gẹ̀ fún bàbá wa amina ya Allah wala la ilaha illallah amina gbogbo ẹni ó bá gbà yìí pé àkókò tá a wà yìí ó jẹ́ àkókò gbígbàdúrà masha Allah tí ó sì fẹ́ rí nǹkan kan rán tó ju àdúrà lọ lásìkò tí a wà yìí kó bá náwó rẹ̀ méjèèjì sókè kó pariwo Allahu akbar kó ju tẹgbẹ́ rẹ̀ lọ. Allahu akbar síwájú gbogbo nǹkan àtọkùnrin àtobìnrin àtẹni tí ń gbọ́ mi àtẹni tí ò gbọ́ kóníkálukú wa ká dìde fún Sheikh Adam rahimahullah kájọ wí gbólóhùn yìí ní ẹ̀mẹ́ta ìwọ ọlọmọ tó bá ẹ tó fi ní Sheikh Adam yìí ṣe wòlíì Ọlọ́run rahimahullah bẹ́ẹ̀mi ti dúró yìí àtàwọn tí wọ́n já ṣáájú mi ọlá Sheikh Adam ni bàbá wa fi tọrọ lọ́dọ̀ Ọlọ́run pé bùnmi nírú àwọn ọmọ báyìí rahimahullah òun làfa kàyé fi sọlẹ̀ kan o bọ́ ọ bá sì bùnmi ọ̀dọ̀ wa Ádámà náà ní kó wọn wá tí wọ́n ti wá kíw masha Allah Ọlọ́run sì gbàdúrà náà alhamdulillah bẹ́ẹ̀ náà wà lẹ́ lómìn náà tó fọlá Sheikh Adam tó fi tọrọ wọlá bá a tún ṣe dúró yìí náà pẹ̀lú gbólóhùn tá a fẹ́ wí yìí ká yanu káwí dáadáa fún bàbá kọlọmba wa salikun kẹ́ wọn. amina ya Allah as-salatu alayka Adam salamu alali aluri. as-salatu alayka Adam salamu alali aluri. gbogbo yẹn bá rí wí àwọn ọmọ kí ó bí tèmi bàbá wí kọ́dá. as-salatu alayka Adam salamu alali aluri. salatu alayka Adam salamu alali aluri. gbogbo yẹn kan wí dáadáa. as-salatu alayka Adam salamu alali aluri. salatu alayka Adam salamu alali aluri. tiwa yìí ká má fi máìkì ká má fi ké. ká má fi máìkì ká má fi ké. ètò onílù bisimilayi kan kólówó aláwọ kan kọjá aláriwo bí bàbá ọba lè máa gbọ́ lẹ́nu géètì ń bí yìí bí wọn bá lè máa gbọ́ ní mọ́ríkàsì lọ́hùn kí wọ́n sì gbọ́hùn wa lẹ́nu géètì mi wípé àtúndá kólówó aláwọ ìjọ fún Sheikh Adam bá ti pọ̀ tó yìí bisimilayi kólówó aláwọ aláriwo kọ̀ọ̀kan. àmín. gbogbo akásí àmì lẹ́mẹ̀ta kájòkólẹ̀. amina 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 ya Allah. mi ò mọ ibi tí n bá ti gbé kíkí bukakumullah. mo kí bàbá wa gbà bàbá wa Maulana Sheikh Musa Al-Arifu Billah adamallahu hayatahu. ẹ lápẹ́ bá ń pariwo ṣéwù sheikhu. àlékún ẹ̀mí kíkún àlékún àláfíà ara lọ́mọ wa ṣe fún yín o amina. tí yín ni mo fi kí bàbá wa gbà tàtà kínní kejì tí wọ́n ń bẹ ní kalẹ̀ durukumu. fi òdúró lẹ̀ anakumullah. ọbẹ̀ kékèké ni sórí Ọlọ́run ṣàánú wa ni o anakumullah. gbogbo àwọn àfáà tí wọ́n jòkó lẹ̀ wọn ọ̀rá yè ayakumullah. àìwá aráyè wọn tó bá pé tì wá báyìí káwa náà tètè ṣe ń tá ṣe torí ìjókòó wọn fi pọ́n wa lé ní ọ̀nà pọ̀ tó ń kálukú wọn fẹ́ lọ. anakumullah. ni mo ṣe fẹ́ kí wọn kí n bá tètè ká lè lọ bí ta fẹ́ lọ. bàbá wa àgbà láti Markaz bàbá wa túlù ṣe fisahullah. bàbá wa Abdallah Agbamagbẹ fisahullah.
bàbá wa kọ́kọ́rọ́ àlìjánná حفظه الله bàbá wa ojúlarí àwọn àlùfáà wa àgbà méjèèjì دام الله láti حياته markaz bàbá wa lahami àfáà wa jagun sheikh ibrahim àfáà wa mashehu دام الله bàbá wa حياته makiran àfáà wa belgeni حفظه الله sheikh olúwa ló ṣe bàbá wa náwọlá حفظه الله sheikh وعاه habiballah wọn fẹ́ràn ọlọ́run àtàná muhammad lára mi صلى púpọ̀ الله عليه وسلم advert táwọn gan bá wa ṣe lórí status wọn ó ní agbára بقاكم الله ọba tó ní tó dáa jù bẹ́ẹ̀ lọ nífẹ̀ẹ́ ọlọ́run bá ń dá padà fún yín o. آمين آمين alfa wa arabian baba wa saati baba wa zuljalal imaamu wa ológbòmọ̀ṣọ́ حفظه الله sheikh zuglul حفظه الله sheikh qasim baba wa abu rido حفظه الله رضا baba wa khalifa wa gbàmáfowórade الله afa wa ibalisu afa wa umar afa wa حفظه الله oni kutuba ẹgbẹ́ mi afa mi fakrul ulama alfa wa jibola àti alfa wa ibrahim zuinurayi àti alfa wa muhammad salih حفظه الله ورعاه ọlọ́run kó bá wa ṣàlékún dáadáa آمين gbogbo ọjà máa tó wa mi ya fẹ́ ṣàdúrà نعم ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún péré náà la ní lórí ẹ̀ àmọ́ kí n ro àwọn ẹjọ́ kan síwájú torí tá a bá ṣe àdúrà tá a bẹ́ ṣe yìí tán wọ́n sáré bá wa gba ọrẹ àtinúwá mo kí gbogbo àwọn alága lọ́kùnrin bàbá wa alhaji wa ibrahim mo kí alfa wa arabiya mo kí bàbá wa fakrul ulama ayẹyẹ aburokib mo kí yín alhaji wa abiodun ọrọkọ alhaji wa hussein ali yusuf travels and tours حفظه الله alhaji abdulmalik baálẹ̀ gbogbo àwọn ìyá wa láti nasfat alhaji wa mustapha ni wọ́n kó wọn wá إن شاء الله bàbá wa oníwàásí ti dé bàbá wa ya sataru gbọ́dọ̀ nígbà ní ẹbí kí wọ́n wọlé. as-salatu alayka adam salamu alayhi lórí salatu alayka adam salamu alayhi lórí as-salatu alayka adam salamu alayhi lórí salatu alayka adam salamu alayhi lórí. ọmọ bàbá alágége ni gbogbo wa ayé òkè tí a as-salatu alayka adam salamu alayhi lórí salatu alayka adam salamu alayhi lórí. as-salatu alayka adam salamu alayhi lórí. as-salatu alayka adam salamu alayhi lórí. salatu alayka adam salamu alayhi lórí. as-salatu alayka adam salamu alayhi lórí. jọ̀wọ́ bá mi ṣe kẹ́ṣe yẹ fàdámà àlè lórí. as-salatu alayka adam salamu alayhi lórí. salatu alayka adam salamu alayhi lórí. as-salatu alayka adam salamu alayhi lórí. wọ́n máa ń gbé tí a yẹ sẹ́ salamu alayhi lórí. as-salatu alayka adam salamu alayhi lórí. salamu alayhi lórí. as-salatu alayka adam salamu alayhi lórí. bá mi ṣe kẹ́ṣe yẹ fàdámà alilo as-salatu alayka adam salamu alayhi lórí. bá mi ṣe kẹ́ṣe yẹ fàdámà alilo as-salatu alayka adam salamu alayhi lórí. gbogbo ẹni orí malẹ̀ ṣe ká ádámù lára bàbá wa yá sàtàr lákùnmá pariwo Allahu akbar. Allahu akbar. dákun jẹ́ máa rí àwọn àgbàlagbà báyìí. Baqakum Allah. mo kí ìwọlé bàbá wa oníwàásí àgbáyé Allahu hayatahu. bá a àfàwà isnat ọlọ́run gbogbo àwọn afa. Allah. ẹni ọba gbà pàdùn àwọn ti gbà kó ṣe amínà kí n gbọ́. Àmín ya Allah. sẹ́ẹ̀rì wọlé gbogbo àwọn afa yìí ó fi wá lọ́kàn balẹ̀ pàdùn àtàfẹ́ ṣe gbà. ẹ̀yin àwọn Alhamdulillah. isnat àdúrà yín ọgbà o. Àmín. gbogbo nuru najat àdúrà yín ọgbà o. Àmín. ọ̀rẹ́ kọ́tù jẹ́nà àdúrà yín ti gbà o. gbogbo ẹ̀yin alága lóbìnrin àdúrà yín ti gbà o.
baba wa Ismet baba wa Al-Argbaji bisahullah wa ala wa sala amari ababigun wa marhaban bi hudurikum mo kí níbo la bá kíkídé abqakumullah já ọ̀dọ̀ àwọn obìnrin bí kó láti máa dá kọlẹ̀ ọkọ̀ kan báyìí a sì fẹ́ ṣàdúrà aago 4 àbọ̀ ló ti lù yìí káàkiri pọ̀ àwọn ìyá wa ti yọ́nú sí wa gbogbo ẹ̀yin ìyá wa látòkè délẹ̀ ẹ bá sọ pé Allahu Akbar Allahu akbar bẹ́ẹ̀ ti yọ́nú sí pé ká kí gbogbo yín pọ̀ yẹn ìyọ́nú tọ̀dọ̀ Ọlọ́run jù bẹ́ẹ̀ lọ Ọlọ́run yọ́nú sẹ́ni kọ̀ọ̀kan àmín àmín wala la ilaha illallah àmín naam ẹ dà kún ẹ̀yin tẹ́ dúró yìí ẹ máa wà lẹ́yìn báyìí ẹ máa wà báyìí wọ́n ti bá wa pín dalailul khairat abqakum àmọ́ ó kù dalilu kan lọ́wọ́ mi bí yìí Allah bẹ́ẹ̀ yẹn a bá fẹ́ràn yẹn dáadáa mo gbọ́ lẹ́nu bàbá mi àgbà Sheikh Arifu Billah adamallahu hayatahu mọ̀lúdì wa lọ́dún yìí ẹ rí i pé 2020 láti kóra wa jáde gbẹ̀yìn abqakum ní 2021 àsìkò gbà yẹn ni wọ́n ṣí lockdown nígbà táwa kóra wa jáde ọ̀sẹ̀ tó tẹ̀lé àbí ọjọ́ kejì ni lockdown bẹ̀rẹ̀ ọwọ́ adásìkò mọ̀lúdì ní 2021 sáwa náà ní ká tún wá sáré bẹ́ jáde padà ẹni tó yóò panu láfi ní ẹ̀yin jama mọ̀lúdì tọdún yà ẹ̀ máa yẹ yẹn ní orí mọ̀lúdì sí lẹ́yìn ìgbà tá a ti ṣe program wa tán mọ̀lúdì 2021 yẹn ẹ̀jẹ̀ á ṣe é ní àsálàtù tó bá di 2022 tọ́lọ́run bá ti kó gbogbo ẹ̀ kú o a kóra wa jáde alhamdulillah lọ́dún yìí wá nìyí alhamdulillah níbi ìpele tí Ọlọ́run ní kí àdúrà ó pín sí gbogbo àwọn jama Nuru Najati ní àpapọ̀ látòkè délẹ̀ Allahu nur láti òkè dókè àwọn tí mẹ̀kọ́ wọn ti wá ọ̀nà wọn jì wọn ti lọlé àtàwọn ti tẹ̀lé àtàwọn atagége àwọn ní àkọ́kọ́ àníyàn bá a bá pàtẹ àsálàtù àná Muhammad kalẹ̀ sallallahu alayhi wa sallam bá a bá rí èèyàn jókòó tì wá ọ̀dà tó anakumullah ìtọ́ wa jẹ́ nkó túbà yìí jáde ọlọ́mọba ń sàlékún dára ń bàbá wa àgbà àtàtà Sheikh Abdulhamid àtàtà bisahullah hayatahu èmi kì í fọwọ́ boore bíi ti má ti rí oore abqakumullah gbogbo ẹni wọn bá róore nìkan tó o lè sọ jáde pé ibi tó o ti róore ní àwọn làkọ́kọ́ ẹni tí wọ́n jẹ́ kí n mọ̀ wípé èèyàn á máa fi dàlẹ́ìlù ṣe kútúbà dàlẹ́ìlù. Allah 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 má jẹ́ kí aláwọ̀ rẹ̀ yẹn kó mẹ́fẹ̀ẹ́ wa. anakumullah èèyàn á máa fi dàlẹ́ìlù èèyàn ó tún fi ṣe kútúbà. dalailu wọ́n á níbo ni wọ́n ní à oríṣiríṣi dàlẹ́ìlù ló pọ̀. abqakum èyí tó pọ̀ jù tí gbogbo wa mọ̀ òun náà ni èyí tí a pín fún wa yìí. wọ́n kó oríṣiríṣi dàlẹ́ìlù pé ọ̀tọ̀làfà tó ṣe léyìí ọ̀tọ̀làfà tó ṣe léyìí ọ̀tọ̀làfà tó ṣe léyìí ó lé ní 21. Allah ìkan nínú ẹ̀ ní. subhanallah wọ́n ní bàbá wa sa dàlẹ́ìlù tán ti Ìmáàmù Jazuli ni èyàn wa fi kútúbà dàlẹ́ìlù eléyìí lódìdí bó ti jẹ́ dàlẹ́ìlù yìí á wà fi ṣe kútúbà dàlẹ́ìlù. kò sí ní téèyàn bá tọrọ téèyàn fi tafa sí lọ́dọ̀ Ọlọ́run tí ọ̀fà ni tí ò ní mu tí wọn náà bá gbà bẹ́ẹ̀ pé àdúrà rẹ ti gbàjú tẹgbẹ́ lọ lé ní pariwo Allahu Akbar ju tẹgbẹ́ rẹ lọ. Allahu akbar lẹ́yìn ìgbà tí àwọn àgbàlagbà tí wọ́n wá síjú àánú wò wá láwọn afa tí wọ́n wà ń kalẹ̀ yìí bí wọ́n bá ti ka dàlẹ́ ìlú nìtàn wọ́n kàn bá mi há eléyìí ní ewé kọ̀ọ̀kan fẹ́nu wọn bá àwọn tọ́lọ̀ bá ní ọdọ́dọ̀ wọn. àmẹ́yìn alága wa tá a pè ẹja àròjọ fún yín tá a fi pè yín ní 2020 tá a pé ọdún mẹ́wàá ọlọ́ọ̀ni á rí mọ́sálásí ọlọ́ọ̀ni á rí parí tí í ṣe àṣeyọrí alhamdulillah pé ìta fi ọdún mẹ́wàá ní Nuru Najat ìta fi ṣe rèé alhamdulillah tí baba wa lágége tí wọ́n bá wa ṣí mọ́sálásí náà tá a sì bẹ̀rẹ̀ jí mọ̀ nbẹ̀ gbogbo àwọn ìyá wọn yìí gbogbo àwọn ìyá wọn yìí tọ́lọ̀ fi kó tiwa àwọn ni wọ́n ṣètò mọ́sálásí náà níbo lèmi ti lówó tí fi kọ́ mọ́sálásí
owó sóró gan lásán ọrùn yẹn fẹ́ mí kalẹ̀ Ọlọ́run wa ní aláṣeyọrí lórí ẹ̀. àwa bẹ̀rẹ̀ àsàlátù nílé nínú mọ́sálásí ni àtúwà fẹ́ tẹ̀síwájú gbogbo àwọn tá a fi joyè ní 2020 Alhaji wa Abdulrasheed ààrẹ àdínì wa àgúnwá wọn á ní kí ni tọkàn àwọn ń ta ilẹ̀ wọn bá bọ̀ wá ní odidi ilẹ̀ 3 plots sorry 2 plots ipe kí a fi ṣe project tó kù gbogbo ń ta wá rí ní 2020 yẹn àwa lọ ṣe foundation sórí ẹ̀ ó wá di January 1st ní 2021 ní ajá àgúnwá bá tún wá bá mi wípé afa mo rí wípé ilẹ̀ tí mo fún yín yẹn ó lè mọ́ lè tó àti wípé ibì kan bẹ lẹ́yìn ọ̀dọ̀ interest pé corner piece ni ọjà sí ó lè lọ jẹ́ sí wípé ẹni tí ó padà lọ rà á kí n tí ó máa ṣe ń bẹ̀ ọmọ bàtì yín mu. ẹ wá mú ẹyọ kan tó kù ní ẹ wá mú sí ní January 1st ní 2021 ajiwa gun wa Ọlọ́run níjẹ wálé. àmín àmín. àwa bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ láti jọ́ tá a ti wá dórí ẹ̀ tá a ti ṣe foundation àti ìpadà sórí ẹ̀ dì sí pẹ̀lú ìdí méjì. ìdí àkọ́kọ́ òun ni pé ibi tá a ti ń sàṣàlátù lóko ọba ń bì yìí àfẹ́ filẹ̀ a tún ti wá pọ̀ ju ààyè yẹn lọ. ìkànnì àwọn jàmá tá a máa kóra wa lọ lọ́rin gbogbo àwọn èèyàn mi náà ni o àwọn Sàràkí tèmi ni àwọn ọlọ́lá tèmi ni nínú wọn lọ́ra màálù nínú wọn ni wọ́n dáwó ni wọ́n ṣe gbogbo nǹkan kọ́lọ̀ ń jẹ́ àtúmọ̀ rí ṣe jù báyìí lọ. bàbá mi sọ yìí pé kò sábúrú mi pé kára lé lóko ọba náà mo ní à níbo láti rówó tá a fi ra ilé lóko ọba wọ́n ní àfa mi Ọlọ́run ó ṣe nínú tó jẹ́ dá project ọ̀dọ́ yín dúró ní sọ yàrá yìí o nígbà táwọn sọ fún àwọn èèyàn wa káàkiri pé tọ̀ ẹ̀yin náà lẹ́sẹ̀ gbèsè rẹ̀ ẹni tí wọ́n mọ̀ ẹ ṣe báyìí ẹ ṣe báyìí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti ń ṣàánú wa lórí ẹ̀ tá a ti ń fetí ẹ̀ kóra wọn kọ́lọ̀ ń jẹ́ aláṣeyọrí lórí ẹ̀. Allahumma àmín. Alhaji wa àbúrò kíp níjọ́ tí wọ́n kọ́ sọ fún wọn ó ní iye tí wọ́n kó kalẹ̀ Alhaji wa olúwa ṣèyí kìrìsìtẹ́nì ni òun ló yín máa ṣètò mọ́tò mi ó ní iye tóun náà fi kalẹ̀ ó sì ní àkáǹtì ẹ má dá mọ́ àkáǹtì tèmi o ẹ má kó sọ́wọ́. ìyàwó hope great hope nígbà tí mo sọ̀rọ̀ mọ̀lúdì pé mọ̀lúdì ń bọ̀ nǹkan kan mọ́ra wọn a sì ti rí lẹ́tà fẹ́ da owó sí ó ní àfa mi ẹ dákun ẹja fi ọ̀rọ̀ mọ̀lúdì ilẹ̀ náà a máa yanjú mọ̀lúdì a sì máa ṣe mọ̀lúdì lọ a máa ṣe mọ̀lúdì lọ ni ó ní iye tí great hope náà ti gbé kalẹ̀ wípé owó property tẹ fẹ́ rà sóko ọba lóòótọ́ israel inú alàlẹ́ ajá ti bèrè kìtìmán àmọ́ n tà ń sọ ya àgbọ̀dọ̀ mọ́ sọ nítorí ẹni tó náà tó fẹ́ ṣe. n tí ń sọ yìí lẹ́yìn àwọn ọmọ tá a jọ mọ̀ kọ́dà ẹ̀ ló ní ẹsẹ̀ máa mọ̀ nínú àwọn jàmáà ni pé àṣẹ wọn ti ń dáwó lé jọ. bẹ́ẹ̀ táwọn èèyàn ti ń ràn wá lọ́wọ́. ajáwa Mariam ó wà nílùú òyìnbó lọ́hùn òun náà ti bá wa sọ fún àwọn èèyàn rẹ̀ ó ti ní tí àwọn náà ń ṣàjọ. Alhaja wa Hamdala ẹlẹ́rìndòdò àwọn náà sọ fún àwọn èèyàn wọn ó ti ní tí àwọn náà ń ṣe kíni tí wọ́n ń ṣàjọ. èyí tí a pè ẹ̀yin jàmáà lé lórí nìyí bá a bá ti ṣe àdúrà tán èyí tó ní kálukú yín bá ní tí ó fi ràn wá lọ́wọ́. wọ́n là fẹ́ parẹ́ àfẹ́ kò sí wà wá náà kó kọ́ wa parẹ́ nílùú oko ọba yìí. ẹ bá ń ṣe bisimilayi kan kúrò aláwọ̀ kan fún bàbá tó nílé náà gbogbo àwọn ọmọ bàbá tí bàbá náà fi lẹ̀ ọlọ́run ò má jẹ́ wọn ó rí ìbànújẹ́ wọn ò ní wá lára rárá. bisimilayi kul huwallah. bisimilayi rahman rahim qul huwallahu ahad allahu samad lam yalid walam yulad walam yakun lahu kufuwan ahad. ṣe amina mẹ́ta mẹ́ta. amina 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 ya allah. astaghfirullah malulo. la ilaha illallah. mẹ́ta bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ wí o. solollah. salatu wa salamu ala khayri khalqillah. astaghfirullah.
الصلاة والسلام على خير خلق الله أستغفر الله لا إله إلا الله محمد رسول الله الصلاة والسلام على خير خلق الله آمين متى متى آمين 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 يا الله إن الله وملائكته يصلون على النبي كما بوا وفا wọ́n bá wa bẹ̀rẹ̀ dàlẹ́lù náà bí a bá ti parí dàlẹ́lù ni báńkì eléyìí sọ́dọ̀ àwọn àlùfáà àtọ́lọ́mbá ní ọdọ́dọ̀ wọn òun ní ọmọ ẹ̀jẹ̀ kútúbà àfa àtọ́ ọba sì fún bá rántí gbà padà. Abqakumullah. oníkálukú wa ká máa dàníyàn àmọ́ gbọ́dọ̀ ń tà máa wí sọ pé Allahumma. Allahumma. ẹni tọ́rọ ayé ẹ̀ bá ká lára ni kò wí dáadáa pé Allahumma. Allahumma. yàrá kí olú ọlọ́wọ́ bá ṣàlékún dáadáa fún yìí o. sọ pé Allahumma. Allahumma. Salli. Salli. Ala Muhammadin. Ala Muhammadin. Salatan. Salatan. Wa salama. Wa salama. Da'imaini. Da'imaini. Bidawami mulkillah. Bidawami mulkillah. ẹnu tó fẹ́ máa para tó fi parí dàlẹ́ lónìí tó o bá ti wá wí òwì forí ara ẹ̀. ọwọ́ tó tẹ̀yẹ̀ gbé sókè díẹ̀ sí pé Allahumma. Allahumma. Salli ala Muhammadin. Salli ala Muhammadin. Salatan. Salatan. Wa salama. Wa salama. Da'imaini. Da'imaini. Bidawami mulkillah. Bidawami mulkillah. Allahumma. Allahumma. Salli ala Muhammadin. Salli ala Muhammadin. Salatan. Salatan. Wa salama. Wa salama. Da'imaini. Da'imaini. Bidawami mulkillah. Bidawami mulkillah. Allahumma. Allahumma. Salli. Salli. Ala Muhammadin. Ala Muhammadin. Salatan. Salatan. Wa salama. Wa salama. Da'imaini. Da'imaini. Bidawami mulkillah. Bidawami mulkillah. Allahumma. Allahumma. Salli. Salli. Ala Muhammadin. Ala Muhammadin. Salatan. Salatan. Wa salama. Wa salama. Da'imaini. Da'imaini. Bidawami mulkillah. Bidawami mulkillah. Allahumma. Allahumma. Salli. Salli. Ala Muhammadin. Ala Muhammadin. Salatan. Salatan. Wa salama. Wa salama. Da'imaini. Da'imaini. Bidawami mulkillah. Bidawami mulkillah. Ọba ní kóhùn rẹ̀ kojú tẹgbẹ́ rẹ̀ lọ, oore rẹ̀ yóò tún lé kojú tẹgbẹ́ rẹ̀ lọ. Allahumma. Allahumma. Salli. Salli. Ala Muhammadin. Ala Muhammadin. Salatan. Salatan. Wa salama. Wa salama. Da'imaini. Da'imaini. Bidawami mulkillah. Bidawami mulkillah. Allahumma. Allahumma. Salli. Salli. Ala Muhammadin. Ala Muhammadin. Salatan. Salatan. Wa salama. Wa salama. Da'imaini. Da'imaini. Bidawami mulkillah. Bidawami mulkillah. mẹ́ta tó kù ya jọ bẹ lórí ìdúró wọ́n ti ka dàlẹ́ ìlú tán mẹ́tẹ̀ẹ̀ta tó kù jọ bọ lórí ìdúró kọ́ wá dàníyàn 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 wọ́n dàníyàn kí téèyàn bàjẹ́ o Àmín. wọ́n dàníyàn kí téèyàn bàjẹ́ o ẹni ó sunkún débi yìí lénìí wọ́n láwọn àgbàlagbà tí wọ́n bẹ ń kalẹ̀ wọ́n lá lùfọ́ àwọn oníwàásí àgbáyé bàbá wa yá sọ́fà wọ́n lá àmàlẹ́ ọlọ́run ti ń bẹ lára wa. Hafizahullah. lẹ́nu géètì tó bá ti fẹ́ jáde níbí yìí lọ́lọ́run ó ti pa ìbànújẹ́ rẹ rẹ́. Àmín. gbogbo ẹni ó gbé ìdùnnú débi ilé nìyí níbi ojú òkú sí òun náà wọlá dalailul khairat wọlá àfa tó ṣe Anakumullah. wọlá ayé èèyàn tó ti ké e láyé tọ́lọ̀ ní ó sànfàní fún wọn gbogbo ìdùnnú tó ní kálukú wa gbé débi táwọn ìgbé ha Allah. ìdùnnú lọ́lọ́run ṣe fún mi tó báyìí ọlọ́run ní ti ọwọ́ bànújẹ́ bọ̀ ọ́. Àmín. àmì yẹn kọ́ lẹ̀ púpọ̀ sí àmín náà. Àmín. gbogbo ohun tọ́lọ̀ bá bọ̀ ẹ̀ sọ pé Allahumma Allahumma. salli
صل على محمد على محمد صلاة صلاة وسلاما وسلاما دائمين دائمين بدوام ملك الله بدوام ملك الله اللهم صل على محمد على محمد صلاة وسلاما دائمين بدوام ملك الله بدوام ملك الله. ẹ̀rí kókó ẹ̀yọ̀ kan péré nínú mẹ́ta tí mo wí. قواكم bàbá wa la arifu billahi ni mo lọ bá ọjọ́ kan wá ní ìtẹ́ ẹ̀ máa ń ṣe lọ́dọọdún ẹ̀ má fi ilẹ̀ o. أعانكم الله. bẹ́ẹ̀ náà ni bàbá wa àbúrò ìdó sọ fún mi رضا níjọ́ tí wọ́n kọ kútúbà tá à ń lò lásàlátù yá nura nur wípé ẹ má fi ìtẹ́ ń ṣe ni ẹ má fi ilẹ̀ o. kí ni nǹkan náà nínú àwọn àwòrán àdúrà tá a máa ṣe a máa ṣe Allahu Allaha Allahi Allah ọ̀dọ̀ bàbá wa alfa ńlá láti jùgún ẹ̀ قواكم tọ́lọ̀ wọn á fi ní kí ìmọ̀lẹ̀ ní kó sẹ́ sí wàhálà kò wá síbi tá a ti wí láyé tọ́lọ̀ wọn kì í fi gbígbà dúà tí kì í fi lé wa lọ. àwì lọ́dọ̀ àwọn ará àlárò oníjó ní ìkànnà àlùfà àwọn padà pè mí pé àwọn èèyàn la blẹ́sì ìlú àwọn kò síbi tá a lè tà níbi. الحمد لله. bí mo ti dúró yìí gbogbo ẹni tí ń bá ń rí mi tí ń sì ń wò mí ibi tí mo dájú kọ yìí ni ó dájú kọ báyìí ibẹ̀ ni ó dájú kọ pẹ̀lú ohun òkè mẹ́rin náà láwì bá a ti máa wí ọlọ́mọsá wọlé ayé òǹkà tí ó jẹ́ bí orí gbogbo wa bá a ti dúró yìí ọlọ́run àbẹ̀ọ́ kò sẹ́ni tọ́lọ́run ò ṣe fún nínú wa yín ti ń da báyìí mọ̀jà kàn mọ́ rìfàsì. آمين. bí ọba yàtọ̀ kó tún máa dá sí jù báyìí lọ. آمين يا الله. sọ ibi الله. tó o bá wí tí tẹ́ǹtì yẹn bá mì táwọn màláíkà bá gbọ́hùn rẹ o kí ọ kú oríire. الله. 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 لا إله إلا الله. لا إله إلا الله. ṣe amina mẹ́ta. آمين 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 يا الله. ọ̀ya yí sákọ̀ tó báyìí. ha eléyìí oore ìyanu náà máa fi béèrè bá a ti gbà lọ́dọ̀ àwọn àgbàlagbà. oore tọ́lọ́hún ó ṣe fún wa pé mo wá sínú Nàìjáàtì lọ́dún yìí ọlọ́run so oore ìyanu nínú ayé mi irú oore bẹ́ẹ̀ ni kọ́lọ́hún kò ṣe fẹ́ ní kọ̀ọ̀kan wa. آمين. àwọn tí wọ́n ti rò pé òní jẹ́yàn kó wá rí i pé àṣebọ́lọ́hún tí máa ṣe rèé irú oore bẹ́ẹ̀ lọ́lọ́hún ó ṣe fẹ́ ní kọ̀ọ̀kan. آمين. sọ pé Allah. الله. 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 لا إله إلا الله. لا إله إلا الله. آمين متى. آمين 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 يا الله. tún yí báyìí نعم. kò síbi àti wà láyé tí ò ní lọ́ta بقاكم. èyí tá a fẹ́ wí síbi wọ́n máa fi ba yí ọ̀tá jẹ ni wọ́n fi pa ọ̀tá run ọ̀tá àdílé bàbá rẹ ti ń di ọ lọ́wọ́ tí wọ́n bàjẹ́ látẹ̀lé lọ آمين. ìdílé ìyá rẹ ti ń di ẹ lọ́wọ́ tí wọ́n bàjẹ́ látẹ̀lé lọ. آمين. Allahi الله. Allahi الله. Allahi الله. Allahi الله. لا إله إلا الله. لا إله إلا الله. آمين متى. آمين 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 يا الله. ọ̀yá wa parí ẹ̀ sí kíbla wọlé yìí tá à ń wí lọ́wọ́lọ́wọ́ yìí àwọn kan náà ń bẹ ń kábà tí wọ́n di aṣọ rẹ̀ mú báyìí tí wọ́n ń sunkún sọ́lọ̀ ńlọ́rùn
gbogbo ń táwa bá wí bí ahọ́n tá a fi wí yóò ṣe déédéé ahọ́n táwọn náà fi wí tí Ọlọ́run bá fi ń gbà á. sọ pé Allah. على محمد صلاة وسلاما دائمين بدوام ملك الله ṣe amina méje méje kẹ́ni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ kó fọwọ́ de tí mú pariwo yìí mọ̀ àmì méje. amina 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 ya Allah. ọ̀yà wa kọjú sí mi padà táwa bá ti rí lè ṣe tá a sì rí wàásì gbọ́ a ti rí i pé a ṣe ọjọ́ bíi àná Muhammad. sallallahu alayhi wa sallam. sẹ́ẹ̀rì gbogbo ń tà ń ṣe látàárọ̀ ni kó lè dùn kó lè dán ni. gbogbo tí máa ń bẹ lọ́wọ́ rẹ ní ìsìnwá fi ṣe sàárà má sì sáwọn. o ní 1,000 ni o ní jù bẹ́ẹ̀ lọ ni o ní 5,000 ni o ní jù bẹ́ẹ̀ lọ ni ọ̀yà máa mú bọ̀ Ọlọ́run máa sọ pé o ṣe mọ́. Allahu má sọ pé o ṣe máa o oore mi tún kù lọ́dọ̀ rẹ. Ọlọ́run máa sọ pé o ṣe mọ́. Ọlọ́run máa jẹ́ ń jábọ̀. Ọlọ́run máa jẹ́ ń jábọ̀. ṣe bí wọ́n ló fẹ́ mi gbòógì. Ọlọ́run máa jẹ́ ń jábọ̀. Ọlọ́run máa sọ pé o ṣe máa. Allahu máa sọ pé o ṣe máa o oore mi tún kù lọ́dọ̀ rẹ. Ọlọ́run máa sọ pé o ṣe mọ́. Ọlọ́run máa jẹ́ ń jábọ̀. Ọlọ́run máa jẹ́ ń jábọ̀. ṣe bí wọ́n ló fẹ́ mi gbòógì. Ọlọ́run máa jẹ́ ń jábọ̀. Ṣèbí wọn ló bá mi gòkè ẹni tí Ìbọn mi lẹ́yìn Ọlọ́run bá bá wọn nú jẹ́. Ọlọ́run máa jẹ́ ń jábọ̀. Ọlọ́run máa jẹ́ ń jábọ̀. ṣèbí wọn ló fà mí gòkè. Ọlọ́run máa jẹ́ ń jábọ̀. máa dá dúró. Ọlọ́run máa dá dúró. Àánú rẹ̀ Rárá mi Ọlọ́run máa dá dúró. Ọlọ́run máa jẹ́ ń jábọ̀. Ọlọ́run máa jẹ́ ń jábọ̀. ṣèbí wọn ló fà mí gòkè. Ọlọ́run máa jẹ́ ń jábọ̀. máa dá dúró. Ọlọ́run máa dá dúró. Ọ̀rọ̀ àánú rẹ̀ lára mi. Ọlọ́run máa dá dúró. Ọlọ́run máa jẹ́ ń jábọ̀. Ọlọ́run máa jẹ́ ń jábọ̀. ṣèbí wọn ló bá mi gòkè. Ọlọ́run máa jẹ́ ń jábọ̀.